Kí ni ayọ̀ rẹ nígbà tí Jésù pè ọ́? Kí ni ayọ̀ rẹ? Ọ̀rẹ́ sọ fún mi. Kí ni ayọ̀ rẹ nígbà tí Jésù pè ọ́? Ó ayọ̀ ní tèmi. Kí ni ayọ̀ rẹ nígbà tí Jésù pè ọ́? Kí ni ayọ̀ rẹ? Ọ̀rẹ́ sọ fún mi. Kí ni ayọ̀ rẹ nígbà tí Jésù pè ọ́? Ó ayọ̀ ní tèmi. Ayọ̀ ní tèmi. Ọmọ Ọlọ́run o, ayọ̀ ní tèmi. Ó ayọ̀ ní tèmi. Tìletìle. Ayọ̀ ní tèmi. Lórí ọmọ, lórí ọkọ. Ayọ̀ ní tèmi. Lórí gbogbo àdáwọ́lé. Ayọ̀ ní tèmi. Ayọ̀ ní tèmi. Nínú ọdún 2024. Ayọ̀ ní tèmi. Nínú ọdún tuntun ni. Ayọ̀ ní tèmi. Sọ bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ lórí ayé rẹ. Ayọ̀ ní tèmi. Ayọ̀.